ìwé ìfihàn orí 4 ẹsẹ̀ 1 ó kà báyìí pé lẹ́yìn nǹkan wọ̀nyí èmi wò sì kíyèsí ilẹ̀kùn kan ṣí sílẹ̀ ní ọ̀run. Ohùn kìíní tí mo gbọ́ bí ohùn ìpè tí ń bá mi sọ̀rọ̀ tí ó wí pé gòkè wá yìí èmi ó sì fi ohun tí yóò wù lẹ́yìn ọ̀la hàn ọ́. Gbogbo àwọn tó rí tọ́lọ́run lò nínú ìwé mímọ́ wọ́n gòkè ni o. Mósè ó gòkè ni. Ìgbà tí ó gun òkè àwọn ènìyàn yàn láti dúró sí pẹ̀tẹ́lẹ̀ ní tiwọn torí wọ́n sọ fún wípé ìwọ fọwọ́ mú Ọlọ́run rẹ kó máa bá ọ sọ̀rọ̀. Ohunkóhun tó bá ti bá ọ sọ wá máa jíṣẹ́ fún wa. Àwọn ó máa gbọ́, a ó máa ṣe ohun tó bá ti ní ká ṣe. Ṣùgbọ́n ìrísí Ọlọ́run yìí ó dẹ́rù bà wá. Ohùn rẹ̀ gan ó ń sán bí àrá, ó dẹ́rù bà ni. Torí náà ìwọ sá máa gbọ́ ohun tó bá ti wí, àwa ó sì máa ṣe ohun tó bá ti ní ká ṣe. Wọ́n gbà láti dúró sí pẹ̀tẹ́lẹ̀, wọn kò gbà láti gòkè. Nípa bẹ́ẹ̀ wọn kò lè dàbí ti Mósè. Gbogbo àwọn tó bá yàn láti gòkè tí wọ́n pinnu láti gòkè, àwọn lójú ẹ̀mí wọn máa ń ṣí, àwọn ni wọ́n máa ń rí Olúwa, àwọn ni wọ́n máa ń rí agbára rẹ̀, àwọn ni Ọlọ́run máa ń fi agbára rẹ̀ sí ìṣe ẹnu wọn. Ọlọ́run lè lo ìwọ náà lè ríran. Kì í ṣe pé ìwọ náà ò lè ríran. Olúwa fún ọ lójú. Ìṣòro tó o ní ni wípé o gòkè. Tó o bá gòkè wà á ríran. Àwọn tó gòkè àwọn ló ń rí. Ó sọ pé gòkè wá ìhín yìí èmi ó sì fi ohun tí ó wù lẹ́yìn ọ̀la hàn ọ́. Bó la ṣe ń gòkè? Gòkè nípa ìgbàgbọ́, gòkè nínú ọ̀rọ̀ Ọlọ́run, gòkè nínú àdúrà, gòkè nípa ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ará, àwọn tó mọ Kristi ní tòótọ́, sí àwọn tí kò mójú wa. Àwọn tó ń bá rìn ó ní í ṣe pẹ̀lú bó bá gòkè tàbí ó sọ̀kalẹ̀. Ọ̀rẹ́ rẹ ní í ṣe pẹ̀lú bó gòkè tàbí ó sọ̀kalẹ̀. Ìwé tó ń kà ó ní í ṣe pẹ̀lú bó gòkè ni tàbí pẹ̀tẹ́lẹ̀ ni wàá wà. Àwọn tí ń fún ọ nímọ̀ràn ní í ṣe pẹ̀lú ìgòkè. Irú ìmọ̀ràn tí ń sọ fún ọ ó ní í ṣe pẹ̀lú bó gòkè ni ó sì wà sálẹ̀. Gòkè wá ìlú èmi ó sì di ohun tí ó wù lẹ́yìn ọ̀la wọ́n fi hàn. Àwọn tó bá lè gòkè fúnra ẹni wà á gòkè. Olúwa kì í fi tipátipá mú ní gòkè. Ìwọ fúnra rẹ ló pinnu pé mo fẹ́ gòkè. Ó gbégbé iṣẹ́ àti gòkè. Ó pinnu àti gòkè. Bó o bá pinnu àti gòkè, Ọlọ́run ò ní fipá mú ọ kúrò nípò tó wà. Ìwọ ló pinnu. Ló ti jẹ́ pé ẹ̀rí pé bọ́ bá fẹ́ gba Jésù náà wọ́n sọ pé kọ́ Ọlọ́run bílí ní fúnra rẹ ló pinnu pé mo gba Jésù lólúwa tó lùgbàlà mi. Ẹ wo àwọn tí wọ́n ń ṣe wèrè wọnúlé. Lóòótọ́ Jésù ní ń gba nílà, ṣùgbọ́n òun ni ó kọ́kọ́ pinnu ara rẹ̀ jẹ́wọ́ pé mo gba Jésù lólúwa tó lùgbàlà mi. Òun ni ó pinnu pé mo kọ èṣù lẹ̀. Tí ò bá tí ì kọ́ ọ́ lẹ̀, kò sí nǹkan tẹ́nì kankan lè ṣe. Tó bá pinnu nínú ọkàn rẹ̀, agbára wèrè tán, agbára ẹ̀mí wèrè sá lọ. Ó gòkè kúrò nínú ipò wèrè tí wọ́n fi sínú. Agbára láti gòkè ọwọ́ ẹ̀ ló wà. Ìwọ ju gòkè, ojú àlá, ojú ẹ̀mí àásí, orí nǹkan tó kù. Àti gòkè kò sí rọrùn o. Ó pè fún ìpinnu, ó sì pè fún ìṣẹ́ra ẹni. Gòkè wá ìyìn yìí lé Olúwa wí.